Alex Ekubo ti mọ̀ pé òun máa ṣaláìsí, ó ti ṣe wíìlì ara ẹ̀ lẹ̀. Gbogbo ìgbà tí àwọn olólùfẹ́ Alex Ekubo ń retí póòstì Alex Ekubo lórí Instagram, Alex Ekubo ń pọ̀ kàkà kú lọ́wọ́, ó ń jẹ ìrora lọ́wọ́, ṣùgbọ́n ó ń dá ìrora ìjẹ ni, kò fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ẹ̀ mọ̀ kó má bàa jẹ́ nǹkan tí ó máa bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n nígbà tí Alex Ekubo sí lórí ayélujára, oríṣiríṣi ìròyìn àhesọ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ nípa Alex Ekubo. Lẹ́yìn tí Alex Ekubo wá ṣaláìsí, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó pamọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger ò sọ, àbí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger ò mọ̀, àbí tí àwọn mọ̀lẹ́bí Alex Ekubo tí wọ́n dákẹ́ tí wọ́n sọ, gbogbo ẹ̀ ni màá yànnàná nínú fídíò yìí. Ẹ káàbọ̀ sí Yorùbá Nìkan. Tó bá pẹ́ yín ṣẹ̀ṣẹ̀ ń wà fúngbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti subscribe Yorùbá Nìkan family, ẹ comment, ẹ bá share fídíò yìí kó lè kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn lára. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Yorùbá Nìkan. Ta ni Alex Ekubo? Fáǹfààní àwọn tí wọ́n mọ ẹni tí Alex Ekubo jẹ́. Alex Ekubo jẹ́ gbajúgbajà òṣèré orí ìtàgé Nàìjíríà tí gbogbo èèyàn sì mọ̀ káàkiri gbogbo àgbáyé. Wọ́n bí Alex Ekubo ní 10 April 1986. Alex Ekubo ó lọ fún Mr. Nigeria gẹ́gẹ́ bí ẹni tí ó rẹwà jùlọ ní ìlú Nàìjíríà, ṣùgbọ́n ní àsìkò náà kò ṣe ipò kíní, ó ṣe ipò kejì. Ipò kejì tó ṣe ló wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá rí pé ta ni arákùnrin. Láti ibẹ̀ ni ó ti wá di pé wọ́n lò sínú eré orí ìtàgé tí a mọ̀ sí Nollywood Nàìjíríà tó sì ń ṣe dáadáa. Ó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré orí ìtàgé, ṣùgbọ́n nǹkan tí ó kọ́kọ́ gbé jáde tó jẹ́ káwọn èèyàn dá mọ̀ dáadáa ni orin Johnny tí Yẹmí Aládé kọ. Ṣùgbọ́n Alex Ekubo fi eré orí ìtàgé fi bẹ̀rẹ̀ nígbà tí Alex Ekubo wà ní kékeré, tó lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama àti yunifásitì. Lọ́yà ni Alex Ekubo fẹ́ jẹ́. Ilé ayé ní nǹkan míì fún Alex Ekubo nígbà tó kéré tí kò mọ̀. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn gbajúgbajà eré orí ìtàgé wa báyìí, púpọ̀ nínú wọn kò ń ṣe nǹkan tí wọ́n lọ fún láti lè mọ̀, ṣùgbọ́n orí ló mọ̀. Ibi tó rí ń gbé ní lọ kẹsẹ̀ sí débẹ̀ láyọ̀. Lọ́yà ni Alex Ekubo ṣe ní school, ṣùgbọ́n ó padà gbẹ̀yìn sí ìdí eré orí ìtàgé. Kò sí bí a ṣe máa sọ ìtàn Alex Ekubo tí a ní sọ tán àfẹ́sọ́nà rẹ̀ kan tí wọ́n ń pè ní Fancy. Ní 2001, àwọn méjèèjì ti jọ ṣe engagement wípé wọ́n máa fẹ́ra wọn, ṣùgbọ́n ṣàdédé ni a rí tí Fancy yìí tí ó kéde pé kò ní ṣe é ṣe àwọn ò ní lè fẹ́ra mọ́. Ọ̀rọ̀ yìí wá fa oríṣiríṣi awuyewuye ní orí afẹ́fẹ́ pé kí ló fà tí ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti rò pé wọ́n máa fẹ́ra tó wá di nǹkan tí wọn ò wá fẹ́ra mọ́. ṣùgbọ́n ní gbẹ̀yìngbẹ̀yìn arábìnrin yìí wá póòstì wípé àwọn ò kàn fẹ́ra mọ́ ni o, àwọn ò kàn lè fẹ́ra gẹ́gẹ́ bí ọkọ àti aya, kò kí ń ṣe pé bóyá àwọn jà, òun sì nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú, ṣùgbọ́n ó ní ìdí kan àbí kejì tí òun àti ẹ̀ ò fi lè fẹ́ra. Lẹ́yìn tí Alex Ekubo ti wá ṣaláìsí yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń lọ sórí péjì arábìnrin pé wọ́n ń retí wípé kí arábìnrin póòstì Alex Ekubo pé RIP, ṣùgbọ́n arábìnrin kọ̀ kó póòstì Alex Ekubo. Àwọn èèyàn wá ní pé ó yẹ kó póòstì ẹ̀, ṣùgbọ́n àwọn kan wà lẹ́yìn arábìnrin wípé tó bá jẹ́ pé ó ń kẹ́dùn olólùfẹ́ rẹ̀ ní kọ̀kọ̀ tí kò gbé sí gbangba ńkọ́. Alex Ekubo ti fẹ́yàwó míì tó ti bímọ, ṣùgbọ́n ẹni tó kọ́kọ́ fẹ́ lẹni tí à ń sọ̀rọ̀ nípa èyí. Ṣùgbọ́n ìbéèrè tèmi wá ni wípé ṣé ẹ rò pé ó ṣeé ṣe kí arábìnrin mọ̀ pé Alex Ekubo ní kánsà, wípé nǹkan ṣe ní àgọ́ ara, kó sì ti mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé nǹkan tó máa ń jẹ́ kí ẹ̀mí èèyàn kúrú ni tí kò kí ń jẹ́ kí ẹ̀mí èèyàn gùn, kò sì fẹ́ jẹ́ opó ọ̀sán gangan. Ṣé ẹ rò pé òun ló fà á tí
arábìnrin fi ṣe bẹ́ẹ̀ ni àbí òun kàn ṣe nǹkan tó wù ú. Torí pé tó bá yẹ pé ká sọ pé ọkùnrin rẹwà, Alex Ekubo rẹwà. Tó bá dẹ̀ yẹ pé ká sọ pé èèyàn lówó lọ́wọ́, Alex Ekubo lówó lọ́wọ́. Tó bá dẹ̀ yẹ pé ká sọ pé èèyàn gbajúmọ̀, Alex Ekubo gbajúmọ̀. Kí wàá lẹ rò pé ó fà á tí arábìnrin yẹn tó ń pè ní Fancy yìí tó fi ṣe nǹkan tó ṣe pẹ̀lú Alex Ekubo nígbà náà? Ṣùgbọ́n ní èrò tèmi, èmi lérò pé torí nǹkan tí ó ti gbọ́ àbí tí ó ti mọ̀, torí wọ́n ti jọ wọnú ara wọn, ló ṣe sọ pé kò ní ṣeé ṣe torí òun fẹ́ ṣe opó ọ̀sán gangan. Kí lẹ̀yin rò nípa ọ̀rọ̀ yìí? Mo fẹ́ kẹ́ bá mi fi sí comment section. Kí lẹ̀yin rò pé ó fà á tí obìnrin tí ẹ ti jọ ṣe engagement, ó ṣe pé ẹ lówó lọ́wọ́, ẹ gbajúmọ̀, ẹ mọ̀yàn, ẹ sì rẹwà, àbí ọkùnrin kí wọ́n sọ pé àwọn ò ṣe mọ́ lójijì? Ó ṣeé ṣe kí ó ti wò pé àgbà táwọn ti jọ wà kó ń kúkú sọ gbogbo àṣírí ilé ayé òun fún, lẹ́yìn tí wàá sọ fún tán kí arábìnrin náà sì sọ pé ọmọ, èmi rò pé ó lè ṣeé ṣe. Èmi rò pé nǹkan tó fà á nìyẹn. Ẹ̀yin náà fi ro ọkàn tí ń sí comment section. Wọ́n ní ká kú lọ́mọdé kó yẹ ni, ó sàn ju ká dàgbà láì ládìyẹ ìrànù. Kò ń ṣe bá a ṣe pẹ́ tó láyé, kò ń ṣe yẹn ló ṣe kókó. Nǹkan tá a gbélé ayé ṣe gangan, òun ló ṣe pàtàkì. Alex Ekubo jáde láyé ní ọmọ 40 years. Ó gbélé ayé, ó ṣe dáadáa, ó sì lórí pa lórílẹ̀ ayé. Ó jáde láyé, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló mọ̀ pé ẹnìkan ó jáde láyé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú lánàá, ló kú níjẹta, ló kú níjẹrin, ló kú lóṣù tó kọjá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látún ṣaláìsí lénìí sọ́la títí ọdún tó ń bọ̀. Báwọn èèyàn ṣe ń kú, èèyàn mélòó la gbọ́ pé wọ́n kú, ṣùgbọ́n tí gbajúgbajà bá kú, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa mọ̀. Mo ṣe ní ká kú lọ́mọdé kó yẹ ni, ó sàn ju ká dàgbà láì ládìyẹ ìrànù. Kò ń ṣe bá a ṣe pẹ́ tó láyé ló ṣe kókó. Nǹkan tá a gbélé ayé ṣe ni ẹ jẹ́ ká gbélé ayé ṣe dáadáa, nítorí èmi kọ́, nítorí ọ̀la ni. Alex Ekubo ó gbélé ayé, ó ṣe dáadáa. Bí ò tiẹ̀ dàgbà jù, tí ò pẹ́ jù ní ayé, ó fọmọ sáyé lọ. Ó sì ní orí pa lórí ilẹ̀ ayé. Ọlọ́run àforíjì Alex Ekubo. Á rọ àwọn mọ̀lẹ́bí ẹ̀ lójú. Ẹni tá kú á dàgbà. Ẹ like, ẹ comment, kẹ́dẹ̀ share fídíò yìí kẹ́jẹ́ kó kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn lára. Ẹ ṣeun, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ilé àtọ̀nà gbogbo wa kò ní bàjẹ́. Ẹ ṣeun.